For God's sake. Oh dear, Olúwa yìí náà, you need that is soon. You need that is soon. Òru náà ni wọ́n bá yàwó ẹ̀ ṣe. Okay, for now, jẹ́ ká gbàgbé ẹ̀. Kí aláṣẹ dédé aláṣẹ yín wí o. Kò lè possible sí. Aláṣẹ ni kí n má sùn mọ́ sí. Kò lè possible sí. Lè possible. All the time tí máa fẹ́ súnmọ́ ọmọbìnrin ló máa sọ pé o fẹ́ béèrè lọ́wọ́ aláṣẹ. Ó jẹ́ kí n mọ nípa òun ò jẹ́ kí n mọ̀. Ó jẹ́ sùn náà, ó ní wọ́n wá rí. Ó bá ti fọ́ọ̀mù mi kí n tó fẹ́ pé mẹ́rin ní ẹ̀. I don't like it. Máa sọ pé èmẹ̀rẹ̀ ni mi ò sọ máa lè mọ̀. Màá lè mo ṣe máa jẹ gbẹgbẹ fún un. Èmi kì í ṣe mèrè, mi kì í ṣe mèrè sùn náà. Gbogbo ẹjọ́ tó wọ́n lórí ẹ̀rọ yìí gan sùn. Ìwọ ni mo ṣe ń sùn ìgbà àyà mi jẹ. Àwọn kan tó fi aláṣẹ lọ. Ìwọ gbogbo ìbàjẹ́ sí láti. Ìwọ bá gbà wá lẹ́yìn gbogbo owó pátápátá bí ó bá gbà ní àṣẹ lẹ́yìn. Ṣé kí n sọ́kàn fún ẹ? Tí màá lọ ẹ̀mẹ́jì èmi ní pàṣẹ. Kúrò jọ rí. I love you so much. Me too, darling. Are you sure? Of course, now. How are you? Fine. Are you sure? Yeah. Kúrò jọ ayé wí. Ìwé pẹ̀lú tó yẹ ọ̀sẹ̀ mbọ̀. Yes. Kí ló tún fa ilé ìyẹn? Kí ló fa kọ́ pẹ̀lú nǹkan tá a ṣe? Èso nǹkan fẹ́ pè ní sori máa lọ ẹ̀mẹ́ta ní ara ẹ̀ kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà jẹ́ ń pè. Kí ni gbogbo ilé? Kí ni kọ́ mi ṣe pẹ̀lú nǹkan tá a ṣe lọ́wọ́? Ní sùúrù. Hello. Báwo ni? Mo fẹ́ bá ìyàwó mi ní àjọṣepọ̀ ni jọ ṣùgbọ́n fún kí n ṣe àbí kí n má ṣe. Kí ni gbogbo ilé? Kí ni kọ́ yẹn wà fún? Ní sùúrù wọ́n ní kò sáyé. Àwọn wo? Owó kan pé yòókàn kí ni gbogbo yẹn ń sìn? Kò sáyè. Jésù tó bá ṣe tán kó sùn. Ìjọ láti ń gbò kí ọkọ fẹ́ báyàwó ẹ̀ sùn kó máa pè kó tó wá ní kò sáyè. Ṣé wọn gbọ́rọ̀ ẹ̀ ṣètì ní kókó kínú ẹ̀ dùn? Ó ti sùn. Ọ̀rọ̀ ńlá aṣòro dìbì iṣu mẹ́ta. Iṣu mẹ́ta aṣòro dìbì ọmọ ayò mẹ́ta. Ọmọ ayò mẹ́ta aṣòro dìbì bàrà mẹ́ta. Àbí wàhálà ò ní mo kóra mi sí. Wá gbọ́ etí wo ló ń bá mi gbọ́n wípé ọkọ tó fẹ́ mi níṣu lọ́kà kò láṣẹ láti bá mi ṣe pọ̀. Ìyàwó tí mo fẹ́ kó má lè gbádùn mi fún ìṣẹ́jú kan. Wàhálà ńlá rẹ o. Ọlọ́run kí ni kí n ṣe? Kí lọ́nà àbáyọ? Ọlọ́run ọba má kọ́ mi mọ̀ ṣe o. Kí ni máa ṣe o? Mo ti mọ nǹkan tí máa ṣe. Mo ti mọ nǹkan tí máa ṣe.
ní bọ̀bọ̀ yìí ṣé o pé bí mo ṣe fọwọ́ pa mí lára ẹ̀mí ò mọ̀ ni ìtàlá ìmọ̀ kan fi ń ṣe rẹ̀ ló pọ̀ jù ó tún ti fẹ́ lọ pè ní káàkiri náà ló bá mi tán. Hello, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ bá ìyàwó mi ní àjọṣepọ̀. ṣé kì í ṣe àbùkù máa ṣe ìjọ ọkọ gbà fún mi ní èmi tó bá ti gbà fún mi ìjọ tó ṣàgbà fún mi. Sọ̀rọ̀ náà ó ti gbé mi abọ́ ṣe ṣe báyìí aláṣẹ jọ. But who did you know? olórí burúkú ni ẹ olórí burúkú ni àgbàyàdẹ ni ẹ ó sọ fún mi tẹ́lẹ̀ èmi ò rí pé gbogbo òṣì tó ń ṣe nínú ilé yẹn tó ń fọwọ́ kàn mí èmi náà wọn kò ní kàn ṣe tẹ́lẹ̀ o tún ti ń pè wọn àbí o fẹ́ gba permission láti bá mi sùn àbí ṣé ìtọ́jú ẹ̀ ṣe ń pè wọn àbí ọkọ̀ tó sọ mí di olórí burúkú ìwọ bá gbà mí àdúgbò sí lẹ́yìn káyé wò káyé ẹ̀sìtàfù ọlọ́pàá àdúgbò yìí tá a máa lọ ní. Mr. Johnson ìgbà sílẹ̀ ṣọ́gbà mi ta ló náwó sí mo mú mi lọ́wọ́ ẹni ta ló náwó sí àsìkò yẹn ti kọjá ṣàníjà sí i àti níjà ti pẹ́ ìgbà tí ń bẹ̀ sọ lórí fóònù mo rí pé mo ti fẹ́ tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ gbọ́n mo mú mi lọ́wọ́ ẹni ṣebí kú àkọlé yẹ kó dúró sí ṣebí táyé kọ́yìn ló pé ìwọ àti ìyàwó mi mo dẹ̀ ń fún ẹ ní respect yẹ kí ni ìdínà tó fi jẹ́ pé òun jẹ́ kó yé mi pé kí n tó súnmọ́ ìyàwó mi kí n tó bá ìyàwó mi lájọṣepọ̀ mo láti gba permission lọ́wọ́ ẹ̀. Mr. Johnson kò rí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ aláwọ̀ ní kí n sọ̀rọ̀. mo gbé explanation wo ló wà lẹ́nu ẹ̀ explanation wo ló wà lẹ́nu ẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ìdílé tí ń nìyẹn yóò wọ́n béèrè ní nítorí bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ìdílé tí ń yẹn ìbẹ̀ bá ti ṣàlàyé fún mi lórí bẹ́ẹ̀ ṣe ṣe yẹn. I don't know all this is what Mr. Johnson ṣe lè jẹ́ ẹni fún mi ní chance láti sọ̀rọ̀ ṣáà. ìjọ sọ tẹ́lẹ̀ náà. Mo kò rí bẹ́ẹ̀ o.